gbàgbọ́ kan olóyè Sunday Igboho ó ti dé o kí sí Nàìjíríà ó ti fún ní ó ti gbà dáǹdè ó ti bọ́ lọ́wọ́ pé à ń wá ọ ẹ sì sọ ní ọ̀rọ̀ yín lásìkò ìgbà wá pé abirin kọ́ ọ̀rọ̀ sẹ́yìn àárín wọ́n tí ọlọ́bìnrin o láìpẹ́ wọn á tú sílẹ̀ ó lè ti wá dé o ṣùgbọ́n ó ti darapọ̀ wípé òṣèlú APC oníkàlà òṣèlú wà ọ̀rọ̀ tí ọ̀gbìn sì ń sọ àwọn ti ní eléyìí ìṣẹ́lẹ̀ àwọn ti ń buṣá wọ́n ti ń bá fà á wọ́n ti ń rojọ́ lọ́tọ̀ rojọ́ lọ́sì kí ni ìmọ̀ràn fún Sunday Igboho látàrí ohun tó jáde lẹ́nu lásìkò yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín lórí Sunday Igboho ìgbà tó fi dé tán interview mi èmi sọ fún pé setup ti wà ńlẹ̀ fún ọ kó má pe Yorùbá nation pé tó bá pe Yorùbá nation wọn á gbé ìgbà yẹn wọn ṣèpè fún mi pé irú wòlíì èwo leléyìí mo dẹ̀ sọ fún un tó bá jẹ́ òṣèlú ló fẹ́ ṣe kó o ṣe bó ṣe wáyé o má sọ pé o fẹ́ ṣe Yorùbá nation ni o tó ti yín tó bá jẹ́ òṣèlú ló fẹ́ ṣe ṣòṣèlú tó bá dẹ̀ mọ̀ pé òṣèṣèlú rọra jókòó ẹ nǹkan tí mo sọ fún gbà yẹn nìyẹn tó ti yín torí mo ti sọ fún tẹ́lẹ̀ pé màrìwò ọpẹ́ ní ìràwọ̀ ẹ̀ kò sí nǹkan tó bá ń jà sí wọn kì í ṣàṣeyọrí wọn bá ṣe nǹkan kékeré báyìí gbogbo èèyàn aṣọ dín ńlá bẹ́ẹ̀ ni pé wọ́n ti ṣe 1000 òkìkí ni wọ́n máa ń ní tó ti yé sìn mo dẹ̀ tún sọ fún lọ́jọ́ yẹn mo ní ẹni tó bá fẹ́ jagun tájẹ́ bá ń rí inú ẹ̀ kì í ṣẹ́gun mo lájẹ́ ń rí inú ẹ̀ mo dẹ̀ kìlọ̀ fún kó má ṣe Yorùbá nation wọn àti Professor Akintoye mo ní tó bá ṣe Yorùbá nation mo láṣẹ wọn o mo pe Ghanaians mo wọ́n ẹ̀ mo ní kó má ṣe Yorùbá nation mo ti pẹ́ ẹ̀wọ̀n ni torí àwọn ẹlẹ́mìí ti ṣe meeting gbogbo àwọn ẹlẹ́mìí òkùnkùn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ni Ìgbò Yorùbá gbogbo wọn lọ́jọ́ ṣe pé tó bá sọ pé òun fẹ́ pín Nàìjíríà ẹ̀wọ̀n ló máa ṣe Kálù náà ọmọdé Kálù náà mo sọ fún mo ní kó farabalẹ̀ bó jẹ́ mínísítà níbo ẹ̀ máa fi jẹ́ mo ní kò lè ṣeé ṣe pé á ṣẹ̀wọ̀n o ìpè náà ń ṣe fún mi àjẹjà àwọn bàbá kan fa àmàǹkó tó ríran fún Sunday Igboho ńgbà yẹn ìgbà tó fẹ́ lu Sunday Igboho ní jìbìtì ní bàbá Èkìtì pariwo ló tẹ́ lọ́wọ́ gbogbo Oòduà nation ní orí dọ́là gbà mọ́ kò kó chain sọ́rùn mọ́ wọ́n máa ń kó chain sọ́rùn ńgbà yẹn bẹ́ẹ̀ ni ó gbọ́ ọ́fíìsì bàbá confam ìyá kẹsẹ̀ ti sọ fún un nígbà tó ń pariwo tó ń àkíyèsí rẹ pé má àkíyèsí bàbá ẹ̀tẹ́ ló ń bá bọ̀ o ẹ̀tẹ́ náà ló bá bọ̀ lẹ́yìn Oòduà nation ní bàbá confam tó jẹ́ pé èpè ló ń kó kiri ọṣẹ dúdú ló ń kó kiri babaláwo ló bèsì lé ó fi aládùúrà bójú ni so kò sépè tí ò ṣe fún wa kò sí nǹkan tí ò ṣe so bá a ti sọ ńgbà ẹ lé Sunday Igboho nìyẹn nígbà kó tó dé gbà tó máa dé mo ti mọ̀ pé Sunday Igboho á ṣòṣèlú tí n bá sọ lọ́jọ́ yẹn pé òṣèlú ló máa ṣe gbẹ̀yìn wọ́n tún máa ṣépè fún mi ni mo fi sọ fún pé tó bá jẹ́ òṣèlú ló fẹ́ ṣe kó wa lọ ṣòṣèlú ẹ̀ tó o bá ṣòṣèlú jókòó later àwọn tó advice ẹ̀ nísìnyí èmi ò blame Sunday Igboho tó ti ń sìn bó bá lòun ebi tìràwọ̀ ọ̀bá sí ìgbà ẹni Professor Akintoye sọ pé ní gbogbo wòlíì tó mọ̀ gbogbo Nàìjíríà mi ní ọba 419 pé mo sọ pé Yorùbá nation fún àwọn àṣẹ nígbà tó bá gba èjì igi lòun máa jókòó sí tó wọn máa jẹ àgbàdo tí ó rí àgbàdo yẹn Nàìjíríà tí mo sá lọ Kútọ́nù láti Kútọ́nù ló ti lọ ìlú òyìnbó tó wà tí ìlú bàbá ẹ̀ ló wà ó ti wọ age of plus tó yẹ kó wá sékìtì kó fọmọ 25 years kan máa gúnyán fún ẹ kó máa gbádùn títí ó máa fi kú òòrí lé wá mo dẹ̀ ti sọ fún ẹ̀ tó bá ń bọ̀ kó má pe Yorùbá nation pé tó bá ń bọ̀ tó bá ra kóòtù fún kó ṣe pásítọ̀ pé máa ra kóòtù sílẹ̀ fún pé pásítọ̀ ló bá rọ̀wọ́ ẹ mú Professor Akintoye pé kó sọ pé àwọn ti born again God is good all the time kí wá fún níwèé kó lọ bá bàbá Adébóyè kí bàbá Adébóyè bless ẹ màá ní kó lọ bá bàbá Adébóyè kí bàbá Adébóyè kó bless ẹ àwọn tó bá jẹ́ tó kàwé wọ̀nyẹn àǹkó wọ̀nyẹn Adébóyè àǹkó ni òun ni bàbá wọn so bó ṣe rí nìyẹn àdúrà wa gbà mo ti sọ fún gbà yẹn ẹ lè rí nǹkan kan gbà brafa ẹ lè rí nǹkan kan Amẹ́ríkà níbo Amẹ́ríkà bí mo sọ fún yìí so bí ọ̀rọ̀ tí mo sọ ń gbà yẹn nìyẹn èmi ò blame Sunday Igboho tó ẹ ní sùúrù tí àwọn kan sọ pé ńgbà tí Sunday Igboho wà lẹ́wọ̀n
tí mo sọ fún pé tí wọ́n bá fi ẹ̀mí kan di pé wọn ò ní release Sunday Igboho tí wọ́n pé ìgbà tí ìyá ẹ kú ọjọ́ kejì ní náà release ẹ̀ pé àwọn àjẹ́ ńgbà tó wà bẹ̀ mo náà dé ọjọ́ tó ń lọ court mo ní wọn ní dájọ́ Sunday Igboho mo ti pé àwọn àjẹ́ ti dé court yẹn tí gbogbo wọn dà lọ àwọn ọmọ Kútọ́nù gbogbo OPC gbogbo wọn dà lọ ńgbà yẹn mo náà dé mọ́lẹ̀ ni ṣùgbọ́n tó ọba Kálù náà mo sọ pé wọ́n gbọ́dọ̀ fẹ̀mí kan di mo dẹ̀ sọ pé Tinubu bá release ẹ̀ pé ẹ̀mí Tinubu á lọ sí tó bá release Kálù náà tó o bá tó àkókò àwọn ẹ̀mí òkùnkùn tó ń fìyà ń jẹ wọ́n yìí wọ́n ń pariwo pé Buhari ni àwọn kan tó ń pariwo Tinubu sì pò lórí Kálù tí Tinubu bá release Kálù tó o bá tó àkókò táwọn ẹ̀mí òkùnkùn kan fún ní sáyìn kan release ẹ̀ ẹ̀mí àbọ̀ sí ẹ kọ sílẹ̀ ẹ gbọ́ pé Tinubu sùn kò jí tó bá release ẹ̀ tó àwọn ẹlẹ́mìí òkùnkùn ló wà ní di nǹkan tó wà ń bẹ àwọn òkùnkùn ló ń da Nàìjíríà láàmú àwọn ẹlẹ́mìí òkùnkùn ni o. gbẹgbẹ lóòdà ẹ ń sọ pé kinní kankan ayé àtijọ́ àwọn bàbá tí ìlú bá ń dẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ẹlẹ́mìí òkùnkùn ló ń dà lóru Ọlọ́run ń ṣe bí èèyàn mi ṣe babaláwo tó gbọ́ pé mo kọ́fá. ọ̀rọ̀ ní wípé nìkan bóyá ká bẹ̀ wọ́n. èèyàn ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ó wà ní Isaiah 24 verse 1 kan lọ kà ń bẹ̀. onítọ́ bá ti yí ìlànà mi padà ohun gbogbo ìlú á máa dàrú bó ṣe wí fún ní ló máa tún ẹni tó ń tọrọ wẹ́wẹ́ tó bá lọ bá lóhùn náà lówó òun ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí a ti yí ìlànà Ọlọ́run padà. ayé ìlànà Ọlọ́run padà ni ẹni tó wá ń bọ̀ òjíṣẹ́ Ọlọ́run tó ń bọ̀ tó máa gbé ìlànà Ọlọ́run dúró tínú Ọlọ́run máa fi yọ sí Nàìjíríà ló ń bọ̀ yìí òun lọ́mọ bá lú ọ̀wọ̀ yìí kò sígbà tí ò ní jáde mo sọ fún mi Tinubu bá kú òun bẹ̀ lénìí ẹni tó bá bọ́ síbẹ̀ tó máa wọ́ọ̀sì ju Tinubu lọ. bàbá ṣé wàá rí àwọn èèyàn bú Sunday Igboho tó ló lọ sọ kíní kan ó ní Peter Obi Àtíkù wo lásìlẹ̀ Yorùbá ọ̀tọ́ bá wá. ẹ jẹ́ sọ fún yín mo sọ lẹ́yìn ìgbà tó dé ìtàn interview mi tó ti ń sìn tó interview mi mo sọ pé tí bó bá fẹ́ ṣòṣèlú pé tọ́ọ̀gì ló máa ṣe pé tọ́ọ̀gì ló ń ṣe fún olóṣèlú tẹ́lẹ̀ so ẹni tó bá ti jọ tọ́ọ̀gì olóṣèlú bọ́n ṣe ń ṣàkárá nìyẹn ìyẹn ò ní ìdí kan fẹ́ bu tó fẹ́ bì fún pa wọ́n gbà tó bá fẹ́ kàmpéènì òun fún ìwé tiẹ̀ nìyẹn òun ti change àwọn ti ń change àwọn tí ó ń fún ìwé ẹ̀ nìyẹn olóṣèlú òun irọ́ olóṣèlú irọ́ náà ń pa. bàbá ṣùgbọ́n sọ kíní kan gbà kan ẹ ní campaign ilé alẹ́ lẹ́ kó síwájú. ṣé wọn ò campaign ṣé wọn ò campaign àwọn èèyàn play video yẹn sìn. ṣé wọn ò campaign o sọ báyìí. ṣé kò campaign sẹ́yìn ò campaign. o campaign gbàdúrà òun wà rárá. bó ṣe dín nìyẹn kò sí nǹkan tó lóṣèlú èlé sọ ó rẹ̀ lóye bó ṣe sọ̀rọ̀ yẹn lóye dọ́là lóye owó tó máa wọwọ́ ẹ̀ ẹ jókòó bó ṣe dín nìyẹn ṣé òwòwò ìwọ tó wà mẹ́ òwòwò. òwòwò so bó ṣe èmi ò blame ẹ o lẹ́yìn nǹkan tí mi fi blame Sunday Igboho nígbà tó ń mú sọ́hùn mélòó ní Yorùbá tó ń wọ́ta Yorùbá nation bẹ́ẹ̀ nìkan protect báwọn Ìgbò ṣe ń protect fún Kálù yìí mo kìlọ̀ fún gbà yẹn kọ́mẹ̀tì tó sọ ń gbà yẹn bí tó bá wà ń sàn á máa sọ pé bàbá yẹn sòdodo ọ̀rọ̀ fún ìgbà yẹn ló pe bàbá yẹn ní òdìní tí yẹn ń ṣépè fún mi tó ti fi kú ṣèfàjẹ tó wá bá mi gbà yẹn pé kí n discipline yẹn mo lóòkú ni ní òdìní mùsùlùmí tó ṣépè fún mi ní gbogbo wọ́n wá bá mi àwọn ọmọ wọn ló yẹ kí n kọ́ bàbá yẹn lọ́gbọ́n pé tó bá ń kírun kí n sọ pé kẹ́ran kó ṣí orí ẹ̀ kẹ́ran kó yọ sí kó ṣí agbárí ẹ̀ bọ́lọ́wọ́ ṣe ń pàṣẹ tí n bá wà lórí ọba ó tì í bá wà lórí ọba màá lò bá lè yá lo nǹkan tó àjogún bá nìyà ẹ gbàgbé gbogbo yẹn so wọn wá bá mi gbà mọ ní wọn fi sẹ́yìn mọ́ lókun ni ìgbà yẹn mo ń sọ fún mo ní bó bá ṣeré fún Yorùbá mo ní ibi náà máa fi san fún ọ mo ní kó má jà fún Yorùbá ìgbà tó máa comment ṣèyí bàbá confam náà wòlíì bẹ́ẹ̀ náà support wọn yìí bàbá yẹn ń ṣọmọ Yorùbá tí kò wọ ń ṣọmọ Yorùbá nǹkan tó kò bú mi o nǹkan tó sọmọ nìyẹn nígbà yẹn kò bú mi o Sunday Igboho bú mi o ó ní ṣèyí bàbá yẹn ọmọ Yorùbá ni ó sọ pé Yorùbá ni Akíntóyè náà tún sọ pé pòsò ìyẹn ní Yorùbá kan ò ní fi bí san rí
kì í ṣe Yorùbá ló set Sunday Igboho Buhari ló wá bí Málà ló wá ló ń ṣiṣẹ́ Málà ńgbà tán fẹ́ launch Yorùbá nation ń bí ṣé Málà ló lọ arrest àwọn tán arrest ń bí kì í ṣe Yorùbá so bó ṣe rí nìyẹn èmi ò blame ẹ because tó bá lọ sọ̀rọ̀ ní Yorùbá nation á ti sọ fún gbogbo àwọn tó ṣe ń sọ kátàkátà ọmọ àlè ń sìn tó ń sọ kátàkátà Sunday Igboho tó kò gbọ́dọ̀ ṣe Yorùbá nation ikú wà ń bẹ̀ ìgbà tá à ń sọ ń gbà yẹn tó bá support wa tí ò jẹ́ pé ìpè náà ń ṣe kí gbogbo wa pẹ̀lú papọ̀ lóò Sunday Igboho kérò pé bí 200 tí wọ́n máa lọ ṣe Yorùbá nation wọ́n tẹ̀ wọ́n sọ sí wọ́n bá lọ Yorùbá nation ẹlẹ́nu méjì ní Yorùbá o má tẹ̀lé Yorùbá o mo ti sọ fún lọ́jọ́ yẹn ìrírí táwa rírí ni o ìrírí táwa rí là ń sọ fún bó o lọ jagun fún Yorùbá ibi ni o bó o bá kú ìyá àjọ ọmọ ẹ̀wọ̀n ní dá sí tó bá ti sòkú ẹ̀ tán. bàbá ṣe wọ́n kì í tẹ̀ sọ yìí Gánà náà sọ pé tí ọba níbo lọ tó bá. àwọn máa ṣe é dénú gbé wọn padà ní Yorùbá nìyẹn ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ Ọ̀wọ̀ ni Ọ̀wọ̀ á ní kó máa lọ asọmọdénúgbó padà ní oríkì Ọ̀wọ̀ bẹ́ẹ̀ ni ó dàbí Ọ̀wọ̀ ni asọmọdénúgbó padà wọ́n á sìn ẹ́ lọ wọn ní kó máa lọ tó bá dénúgbó wọn padà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni òun lọ wọ̀ àṣà ẹ̀ lọ́wọ́ ń lò wọ́n máa tiẹ̀ báyìí tẹ̀bá àwọn ajáṣin Ọ̀wọ̀ náà ti Abíọ́lá pé kó lọ announce. àwa lẹ́yìn ẹ̀ náà announce. tẹ̀bí ajáṣin náà lọ bá tẹ̀bá ọ̀nà ti sọ fún pé kó lọ announce title ẹ̀ ìgbà tí wọ́n mú kí ni kó gba mandate ẹ̀ wọ́n á tiẹ̀ nì ṣé wọ́n rí Yorùbá Tinubu sá lọ kó máa gbọ́. Wọlé Ṣóyínká bàbá onírun àgbọ̀n funfun ìyẹn sá lọ. Àlàní Kòròdé tó sọ pé òun jagun tó jagun ó sá lọ bẹ́ẹ̀ ni àdúrà wa gbà so Yorùbá má tẹ̀lé Yorùbá o tó bá tẹ̀lé wọn tó bá ti rí àwọn mi tó wà lẹ́yìn ẹ̀ tán ti kówó fún wọn wọ́n padà lẹ́yìn ẹ̀ o wọn láwọn ò ní kú torí ìgbádùn Yorùbá ń fẹ́ wọn ò fẹ́ kú o ọmọ ọlọ́mọ náà ti gbogbo àwọn ọ̀nà fífẹ́ ọba tán lọ kóra wọn jọ tí wọ́n ní kí Sunday Igboho lọ lead kó lọ máa lé Fúlàní ṣé wọn lọ́mọ ọmọ náà ti sígbó ṣé wọn ò ní ọmọ kó máa gbọ́ àwọn ọba yẹn máa gbọ́ wọn lọ́mọ tán lè mú àwọn afọbajẹ tí ó ń gbowó oṣù tó ń talẹ̀ kiri wọn lóògùn wọn ṣe síwájú pé àwọn fẹ́ Fúlàní wọn máa tì í pa ni advice ẹ̀ ń fẹ́ sọ fún mo ti sọ fún kọjá bó pé kó lọ dá security sílẹ̀ fúnra ẹ̀ kó máa fa àwọn bọ́ẹ̀sẹ̀ ẹ̀ṣọ́ ọlọ́dẹ kó gbé wọn sí kinní bọ̀ tó bá ṣe tìjọba àti oyè tọ́nà ìfẹ́ tó yẹ ọ̀nà ìfẹ́ bá ti fún lóyè báyìí ọdún yẹn ló gbọ́jọ́ ikú ẹni mo tún padà sọ fún tí ọ̀nà ìfẹ́ bá ti lè mọ́wọ́ kàn báyìí tó fún lóyè báyìí ọdún yẹn ló gbọ́jọ́ ikú mi sọ jù báyẹn lọ tó ti yẹ yín kó má ṣe security fún Yorùbá fún gọ́ọ̀mẹ̀ntì kò mọ nǹkan tó ń pè ní federal government o Tinubu tó wà ń bẹ ọmọ tó ń pè ní federal government. àwọn kan mọ tó ń pè ní federal government o kí ló sọ fún yìí èkíní Sunday Igboho tó ń ṣe gàràgàrà kò sínú ẹgbẹ́ o ẹ wo Gúnmi bó ṣe ń sọ̀rọ̀ tó bí wọ́n bá mú léni àkàrà túnṣepo tó bá mú gbogbo àwọn tó máa ka nǹkan àbàjẹ́ ní Nàìjíríà gbogbo àwọn ọba yín àtàwọn ọmọ yín tó parapọ̀ mọ́ àwọn Haúsá tó lọ fi Chinese wa gold gbogbo ẹ̀ ló máa kà àtọ́ wa náwó yàwó bí àwọn ọba yín kó tó yẹ pé wọ́n wà pẹ̀lú àwọn tó fi Chinese ja gold tó fi ń pa àwọn èèyàn níbi tílẹ̀ gold bá wà àwọn ọmọ yín wà nú wọn o àkàrà túnṣepo a máa ka gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín àwọn kan ní wọn mú Gúnmi wà nú ẹgbẹ́ náà ó láwọn tó wọn lè mú Nàìjíríà bẹ́ẹ̀ ni tó bá mú wọn bá irú Babangida nǹkan nìkan sọ pé òun fẹ́ mú nígbà kan wọn ní wọn máa pè lẹ́jọ́ ó sì ìwé kan Abíọ́lá kí ní àwọn ọmọ Abíọ́lá bí wọn bá Tinubu bá sọ pé òun fẹ́ mú Babangida kò ní kóṣù mẹ́fà tí wọ́n máa gbàjọba lọ́wọ́ ẹ̀ so àwọn kan wà tó ń pè ní mafias àwọn kan wà tó ń pè ní mafias tó ti èsì nǹkan tó ti ẹjẹ́ sọ̀rọ̀ Ọbásanjọ́ fún yín
Ọbásanjọ́ máa ń ṣe bí obìnrin ni tẹ́lẹ̀ ó máa ń ṣe kúbẹ́kúbẹ́ lọ́wọ́ Haúsá ni ṣùgbọ́n nígbà tó tẹ̀wọ̀n dé ni wọ́n mú lọ sí ìlú Ọ̀wọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín ni bẹ́ẹ̀ ni nígbà tó ti ìlú Ọ̀wọ̀ dé tí ò bẹ̀rù ni àwọn Babangida àwọn yẹn ti lọ bẹ̀ rí ni wọ́n sọ pé bàbá ti kú òní mugun ni wọ́n mú lọ sí Niger State ni wọ́n lọ ní kó lọ wo ayé ó ti lọ wo ayé lọ́wọ́ ló lọ wò ibẹ̀ ló mú Yar'Adua lọ kò mú Yar'Adua lọ sọ́wọ́ àtìgbà yẹn ní ìbẹ̀rù mọ́ ó máa ń bẹ̀rù ó máa ń ṣe kú bẹ́ẹ̀ bá àwọn Haúsá ni nǹkan tí mẹ́jẹ ọmọ Yorùbá kó máa kó wọn sí post bó ṣe lọ sọ fún àwọn Haúsá nìyẹn lọ́n fi dá Mẹ́jọ Olútórí ọmọ Oòduà ni lọ́n fi dá dúró ní àmì lẹ́yìn ìgbà tó ń mú lọ bẹ́ẹ̀ yẹn tó ń mú lọ torí mo máa ń sọ fún pé Ondo State ní first ní àwọn alágbára the whole world lẹ́yìn náà Niger State ló máa yàn bẹ́ẹ̀ ni Ondo State ló máa yàn lẹ́yìn Ondo State Niger State.